Nàìjíríà tún jákèrà wa ẹ jákèrà wa kú alẹ́ ẹ jákèrà wa káàárọ̀ ẹ jákèrà wa kọ̀ọ̀sán ẹ jákèrà wa kú déédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Pápápá ni mo máa ṣe because tẹ́ bá wò mí dáadáa ẹ rí i pé oorun wà lójú mi mo ẹ̀sẹ̀ gbàtọ́jú ni. Ọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho bá a ṣe ní lọ́kàn ó máa já sí ọ̀rọ̀ ń yí bírí díẹ̀díẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé ọwọ́ òṣèlú ti fẹ́ wọ̀ ọ́. Ó ṣeé ṣe kí pressure wà lọ́rùn ìjọba Benin, ó ṣeé ṣe kí àdéhùn kan wà láàrin wọn pẹ̀lú ìjọba àpapọ̀. Ìdí ni wípé lónìí níta tún gbọ́ ni pé ìjọba orílẹ̀-èdè Benin wọ́n fi ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Kí n tó wá síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kan because èèyàn ò kí ń mọ̀ ò ní wípé àwọn DSS wọ́n ń tọpa mi káàkiri. Mi mọ nǹkan tó fà á o, bóyá ìgbà tí wọ́n wo fóònù àwọn èèyàn tó wà ńbẹ̀ wọ́n rí bá a ṣe jọ ń sọ̀rọ̀ and wọ́n ń wò mí torí nǹkan tí à ń ṣe ó ń dọ̀dọ̀ wọn. Ìdí nìyí tí wọ́n fi ń dọdẹ mi káàkiri. Ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá ó jẹ́ ọjọ́ 23 oṣù táwa yìí, ìyẹn on the 25th. Eléyìí tó tún jẹ́ recent one ló náà ni ìjẹrin mọ́jú ìjẹta on the 25. Àkọ́kọ́ ìgbà tí mo kọ́kọ́ rí wọn, ilé ọtí kan wà nítòsí ilé ọ̀dọ̀ mi. Ọlọ́tí yẹn tètè máa ń close before 10 o'clock. Èmi náà máa ń yọ̀ wọlé ni because ọmọ tí yóò bá wọn sìn yẹ́ ẹ̀ kì í bá wọn léjò pa. Tẹ́ bá wá rí ejò tó dàgbà tó lógbe lórí ó náà ń gbìyànjú àti farapamọ́ fáwọn èèyàn ni, so èmi náà ń yọ́lẹ̀ rìn ni. Táìmù tí mo wá ń darí lọlé, that is ilé mi gangan, ìgbà tí mò ń darí lọlé ó ní mo rí wọn, wọ́n gbé jíìpù black wá, wọ́n ṣílẹ̀kùn ẹ̀yìn ẹ̀ méjèèjì lẹ̀. Bí mo ṣe kọjá wọ́n wò mí. Lóòótọ́ ni pé kò síná lágbègbè bẹ̀, ṣùgbọ́n bí apalọ̀ yẹn máa ń lo náà sólà, ìyẹn máa ń tàn mọ́jú ni, iná wà iná ò sí bó ṣe máa ń tàn mọ́jú nìyẹn. So mo wá lọ sísàlẹ̀, mo lọ park sọ́dọ̀ mi gangan. Mo wá gbìyànjú fẹsẹ̀ rìn padà, mi ì rí wọn kan wá. Now ní ọ̀sán ìjẹta èmi wá fẹ́ gbìyànjú pé kí n lọ sílé. Ọdẹ àdúgbò wa pè mí bí mo ṣe ní kí n máa lọ, wípé àwọn èèyàn kan wá mi wá lóru àná. Ó fi ọjọ́ yẹn pé àná. Ó ní òun challenge wọn pé ta ni wọ́n láwọn ń béèrè mi, wọ́n dárúkọ mi. Òun sọ wípé kí ni ìdánimọ̀ tó ń fi lè mọ̀ pé DSS ni wọ́n. Ó ní wọ́n yọ ID card jáde, wọ́n dẹ̀ kọ DSS sára mọ́tò wọn. Ìyẹn ń béèrè wípé sáwọn DSS máa ń kọ DSS sára mọ́tò wọn ni. Mo ní a máa ń rí RRS, Rapid Response Squad, ṣùgbọ́n èmi ò rí ibi tí DSS ti kọ DSS sára mọ́tò rí. So ọ̀rọ̀ yẹn ṣèyàn ní kàyéfì. Ohun tí ọdẹ yẹn sọ fún wọn ni wípé àkọ́kọ́ ká ní ẹni tó wọ uniform wà láàrin wọn ó ṣeé ṣe kó ń gbà wọ́n láàyè. Ìkejì ó ní wípé bó uniform bá tiẹ̀ wà láàrin wọn kí wọ́n lọ sí police station agbègbè ibi tí mo wà, kí wọ́n lọ report kan wá mú ọlọ́pàá ìlú yẹn kan dání wá. Wọ́n fi yẹn lọ. So ọjọ́ tán wá yẹn fortunately èmi gangan ò súnlé, ṣùgbọ́n àwọn ọmọọṣẹ́ mi súnlé. Ìgbà tí wọn ò ti rí mọ́tò wọ́n gbàgbọ́ wípé mi ò sí ń bẹ̀. So mo gbìyànjú láti pe àwọn tòṣogbo níjẹta yẹn. Ìgbà tí mo pè ẹni tí mo pè lòun ò sí lọ́fíìsì, kí n jẹ́ kó ń dé ọ́fíìsì láàárọ̀ àná, ṣùgbọ́n kí n gbìyànjú láti ṣọ́ra mi. Now ìgbà tí ó dàárọ̀ àná ó kọ̀nfàmù ẹ̀ sí fún mi wípé kì í sọ̀dọ̀ àwọn ni wọ́n ti wá,
lélẹ̀ túmọ̀ sí pé tó bá jẹ́ DSS ni wọ́n ń tòótọ́ kì í ṣe ìlú Òṣogbo náà ti wá, lélẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe ni o tán bá jẹ́ DSS ní tòótọ́ a jẹ́ wípé Àbújá ni wọ́n ti wá. Àbújá tí wọ́n ti wá ọkàn mi sọ wípé àwọn èèyàn tó wà níbẹ̀ bóyá wọ́n fún wọn ní ìfúnkúfún tí dòdò wọn wá ń fọ̀fọ̀kúfọ̀. ìkejì ó ní wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóyè Sunday Igboho ń bẹ lọ́wọ́ wọn, bóyá wọ́n ti ṣí wọ́n ti rí ìsọwọ́sọ̀rọ̀ wa lélẹ̀ tó túmọ̀ sí wípé bóyá ò ní wọ́n trace wá. tó àtàárọ̀ ló ti yẹ kí n sọ fún yín, ṣùgbọ́n ọ̀rọ̀ tó lóye Sunday Igboho mọ́múláyà mi ò fẹ́ divert attention àwọn èèyàn. mo kàn ní kí n sọ fún yín sílẹ̀ ni wípé wọ́n ń tọpa ẹ̀mí náà. oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn wa náà sọ pé àwọn DSS ń wá wọn wálé. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé kí ni àjọ DSS ń wá wá fún. àṣẹ̀sófin àlùgbàdì òfin kò sí nǹkan tá a fi tá a lé àpààyàn àṣe nǹkan kan ju wípé à ń béèrè fún òmìnira wa lọ. gáì yẹn lọ́jọ́ yẹn tí mo wo fídíò ẹ̀ ó ní wọ́n fín tear gas sóun lójú. now kí ló dé tíjọba ń gbìyànjú àti máa ṣàwálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan? torí pé à ń béèrè fún ẹ̀tọ́ wa. so kì í ṣe pé mo fẹ́ gbà yín lákòókò, mo kàn ní kí n yán létí yín ni because ẹ̀dá ò lè gbọ́n bí ẹni tí ń tàn án. ntọ́ bá mú tẹ́ ẹ̀ bá fi gbóòmẹ́ láàrin ọjọ́ mẹ́ta síra wọn ẹ gbà wípé nǹkan kan ṣẹlẹ̀ ni o. mo ní kí n ta yín lólobó ni. back to business. ọ̀rọ̀ tí à ń sọ tí mo fi síta mo ní where is Bọ́lá Ahmed Tinubu? òótọ́ ọ̀rọ̀ ni. ìdí ni wípé ìgbà tó fẹ́ lọ gbà tọ́jú la gbọ́. ó dé o ọ̀n lọ́wà ni o àmọ́ nǹkan kan nípa rẹ̀ mọ́. so mo ní kẹ́yìn ọ̀jọ̀gbọ́n fi yè gbé ibo ni Bọ́lá Ahmed Tinubu wà báyìí because kálọ̀ wà ńlé ni wọ́n ti sọ̀rọ̀ kan, oníròyìn ó ti sọ̀rọ̀ kan lélẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n ń bo nǹkan kan fún wa. kò lè ṣàìrí bẹ́ẹ̀ torí pé ilé iṣẹ́ ààrẹ gan ń bo nǹkan fún wa. ààrẹ